eléyìí tí wọ́n wò mí wọ́n dẹ̀ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Inú wa dùn wípé ọlọ́jọ́ òní. Inú wa dùn wípé òní sọ́dún rẹ̀. Congratulations ẹ mọ̀ wọ̀ ẹ̀ wá. Ẹ̀fọ́ àbábúlẹ̀ àní nìyẹn. Ó ti tọ́. Yorùbá káàkiri gbogbo ayé. Mo dúpẹ́ lọ́wọ́ ọba, mo dúpẹ́ lọ́wọ́ ìjòyè, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin. Torí pé bí ọba sẹ́yìn ta lè mi. Ẹ̀yin lẹ dúró tì mí. Ẹ jẹ́ kí n mọ̀ pé mo lé ọ̀pọ̀lọpọ̀ lè mọ̀ sọ pé ó ti dé nìyẹn. Àwọn Yorùbá tó kún wọ́n sá ẹ̀sà, èmi mọ̀ pé ẹ̀sà. Ẹ̀mí ló gbé tọrọ bùrà. Ṣùgbọ́n tí èèyàn máa ń jagun, tí ó wà lójú ogun. Ẹ má yìnbọn mọ́. Ẹ má yìnbọn mọ́. Báńgà. Tí ó wà ní ojú ogun. Ẹnikẹ́ni mọ̀ yìí máa ń gà mọ́. Tí ẹ bá wà ní ojú ogun, tí ìjọba yẹn bá ṣẹlẹ̀, àwọn ọmọ ogun gbọ́dọ̀ fara balẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé wà á fara balẹ̀. Ọlọ́run ní dẹni kọ̀ọ̀kan yín láàmú. Ọlọ́run ní dẹni kọ̀ọ̀kan yín láàmú. Gbogbo àwọn bàbá ńlẹ̀ Yorùbá Ọlọ́run ní dẹni láàmú. Ojú òní ti gbogbo yín. Àtọ́ba àtọ́mọdé. Ẹ má pariwo. Àsìkò ọpẹ́ la wà. Ká máa dúpẹ́ ní pé èmi mo gbẹ ìyá mi ìyẹn tọpẹ́ orí pé òfin tí ó kọjá lọ ọdún ẹ̀mí wa lọ Ọlọ́run ló yọ wa Ọlọ́run lọ́jọ́ yọ gbogbo wa ọ̀rọ̀ àjọ jà ní pàápàá jùlọ èmi Ọlọ́run ló yọ mi ebi ilé ọ̀hún la wà ilé ni òní ni 24 àbí ọjọ́ sátidé 2024 mú mi. Ọlọ́run ni ó kó mi yọ orí pé èrò ọ̀tá ni pé kí n kú ní July 4 gbọ́dọ̀ àwọn ọmọ Yorùbá ń bẹ nú ẹ̀ pé kí n kú ṣùgbọ́n náà fi ra ẹ̀ hàn ní pé ẹ̀yin ènìyàn lẹ́yìn èmi lọ́lọ́run gbogbo ogun tó kẹ́ gbé tu ọmọ yẹn tó bẹ́ sí lè dẹ́rù bá tó èmi á kú ẹ̀mí ẹ̀ kálukú sọ tiẹ̀ ọkẹ́ lápá ọkẹ́ lẹ́sẹ̀ ọbẹ̀ ń fún àwọn ìṣọ̀ lọ́hùn gbogbo tó bá wù wọn kọ́ mọ̀ wí ohun táwa ń sọ fún wọn ni pé ìyà ń jẹ Yorùbá ṣùgbọ́n gbogbo táwọn wí lánàá yẹn ẹ jẹ́ ká pa ọkọ̀ ẹ mọ̀jẹ̀ káwọn Fúlàní pa wá mọ́ ṣé àwọn bàbá náà ti rí ń sè é ohun tá à ń wí wọ́n ti rí Fúlàní ò lè mọ dẹ́rùbà wá wọn ò lè mọ tírẹ́tì wa ohun tí wọ́n ń dẹ́rùbà mi nínú ọkàn mi tẹ́lẹ̀ òun ló kú ìyá mi mo ti wá sí ìyá mi tán mo ti sí ìyá mi tán àwọn kan lè mọ wípé ó jánu ni ó ń fọnu ni ó ń ṣe bẹ́ẹ̀ lẹ́nu ni ẹnu rẹ̀ wú géètì ni torí pé wọn ò ní làákàyè ìlàjì ohun tó ṣẹlẹ̀ sí mi yẹn tí làtà ìbáṣe wọn parẹ́ nu ayé ni èyí ò dẹ̀ kí gbẹ̀yìn òdi ìjagun gbogbo eléyìí tọ́lọ́run ni mo ti sọ fún wọn lánàá church níwájú àwọn pásọ yẹn nígbà táwọn kan gbà wọn rí náà pé wọ́n wá jólè mi wọ́n ní wọ́n jó tà kọ́kọ́ náà ẹ̀jẹ̀ wọn wá jólè kú ẹ bá náà bàjẹ́ kú wọ́n lè do wọn ò lè jọ́ lọ́hùn wọn ò dẹ̀ lè jó ẹ̀mí mi lọ́dọ̀ Ọlọ́run àwọn kan náà lẹ̀mí mi Ọlọ́run ló ní ìjọ tí ń kú Ọlọ́run lọ́mọ so mo dúpẹ́ lọ gbogbo yín mo ti sìyá mi tán mo ló ń dẹ́rù bà mí torí mo bá Ọlọ́run dá májẹ̀ mi pé Ọlọ́run gbà fún mi kí n sìyá mi kí gbogbo ọmọ Yorùbá wá dúró tì mí káyé yẹ ìyá mi ayé ti yẹ ìyá mi ọ̀rẹ́ tì ìyá ni ìyá mi ẹ gbàgbé ẹ. èèyàn ló bímọ tí ò tọ́. bí Ọlọ́run wá sún rí èrò lẹ́yìn mi gbà tí ìyá mi tó ń bá ọ sọ máa ìgbọ́n mi ó ní sọ fún Sunday gbogbo mi káàkiri gbogbo ó ní padà kó jóun nìkan àtẹ̀yìn ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ ẹ tẹ̀lé lẹ́yìn ẹ bá bẹ́ẹ̀ àwọn oníjà ṣe fẹ́ kú ni ó ní mi nkú mo tẹ́ ń sọ ní pé Sunday ó dé báyìí àwọn làmì oníṣùgbọ́n mo ẹ sáfara balẹ̀ gbọ́ mi àǹtí mi ló ń tọ́ sọ kẹ́hìn fóun nìyẹn mo sọ gbọ́dọ̀ àìlọ́ gbèsè mọ́tò àti mo fẹ́ pé wọ́n símọ́ mi jọ yẹn pé kí lè fẹ́ mọ wéṣẹ̀ lẹ́ mọ́ dá mọ́ mi láàmú ẹ jẹ́ kẹ́mi rẹ lọ sùn kí gbọ́dọ̀ ara rẹ èmi ti lọ ẹ jẹ́ kára rẹ lọ sùn kọ́kàn ẹ lè balẹ̀ wọ́n á ní mọ́ mi sọ pé ẹ sọ fún Sunday o tó ń bá ti kú kó gbé òun káàkiri Ìgbòho inú ilé mi bí láì ṣe sí bọ̀ ń sọ fún rẹ̀ kó tó kú pé ẹni kó gbé òkú òun káàkiri Ìgbòho kọ́ dẹ̀ sùn sínú ilé bàbá rẹ̀ Ọlọ́run dẹ̀ wà fi pọ́n mi lé ó fi gbogbo ọba àtàwọn àgbààgbà Yorùbá pọ́n mi lé Ọlọ́run níjọ́ bá fẹ́ ní kò ní bàjẹ́ fún mi ó lè mọ ìyá àwọn yẹn bọ̀ mọ́ mọ́ yí pé ó yí Ọlọ́run tó ní mi yí pé àwọn bàbá mi kan bẹ tí wọ́n ní bíjọba bá làwọn ò fún ẹ ní amnesty àwọn tọrọ amnesty fún ní ọ̀dọ̀ àwọn àgbààgbà Yorùbá ìjọba ò fún mi ní amnesty o orí gbé amúdúró sí o mo mọ bẹ́ẹ̀ máa ń tàn mí ní tara mi wọ́n mọ̀ pé ìjọba ò sí pẹ̀lú mi Ọlọ́run dẹ̀ rí mi kò sí pẹ̀lú mi wọ́n dẹ̀ sọ mi ṣùgbọ́n wọn ò lè ọba tí ń sọ Olódùmarè orí ẹ̀mí mi Olódùmarè ló ní ohun tí ń dẹ́rù bà mí òun ló kú ìyá mi
tó bá fẹ́ pa mí sìn wọ́n free. ṣùgbọ́n kí n tó wọ́n mọ̀ pọ́nlọ́ ló dá mi sọ́dọ̀ wọ́n á sọ pé ọmọ Yorùbá mo bẹ̀yìn ẹ mọ̀jà fàjẹ̀ gan ẹ mọ̀jà dàgbò rú wọn mọ̀ fẹ́ nífẹ̀ẹ́ mi gan èmi mọ̀ ayé lè mọ̀ pé ń tàn mí èmi ò tẹ́ ẹ tàn mí tẹ́ bá ń tàn mí wọn mọ̀ fúnra mi kẹ́ ń tàn mí lẹ́sìn ń tàn mí kò ní tùmọ̀ ohun tí mo ń sọ fún yín yẹn lórí ọ̀rọ̀ Yorùbá sẹ̀ yóò padà yẹ everybody torí pé tá a bá tètè gbára wa ó tó late tí n bá lọ tẹ́tù wọn sọ ọbẹ̀ tàkájọ dìde àsìkò wa nílé agbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a fi ṣe kọ́ọ́dí síbi fúnra wa àdéhùn àti dóde nìkankan àdéhùn àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba tá a bá nìkan ṣe bíbẹ̀ ẹ̀kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa àdéhùn àti dóde ìjọba àdéhùn àti dóde ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ nínú orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn baba ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn baba náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó nu ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sálẹ̀ lódò àní lọ wọ́n wá ń pa àwọn baba wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú okùn yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n kó wá sékìtì àníjì wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣe tó yẹ ká ṣe Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara yìí da oko wa bàbá ti wá lé wọn kó ònà oko wa tán táwọn ará yìí dàkó àyà wa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nùgbò wa tínúgbò wa ó mọ̀ tálàfẹ́ ó sì wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ á tó wá sọ pé ó kìkì lọ́kàn òdodo ọ̀rọ̀ òkú ìyá mi ni ó ń dẹ́rù bà mí ó ti wá dé padà ó dé padà àwọn kan lè mọ sọ pé fọmá ti olóṣèlú ni kó sẹ́fọ́ olóṣèlú tó kò ní làákàyè kò dẹ̀ yé wọn èèyàn wọn sẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ ẹ̀rọ olóṣèlú bá ń sẹ́fọ́ olóṣèlú àwọn tó sẹ́fọ́ olóṣèlú wọ́n pààyàn kò sí tó sí wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá yìí létí ń sìn wọ́n sáré fún àhálà pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.